Ní orúkọ Ọlọ́run Olódùmarè la kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ ìsinmi kẹsàn-án lẹ́yìn mẹ́ta lọ́kan. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára sọ pé ẹ ṣé Olúwa gbọ́ ọpẹ́ wa. A dé sínú ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí ọyàn ẹ darapọ̀ àti àwa tí yóò sọ àtàwọn tí yóò gbọ́ ní orúkọ Jésù ẹ̀mí ìrẹ̀lẹ̀ Ọlọ́run pè sí ayé rẹ̀. A gbàdúrà ní orúkọ lámọ̀ rẹ̀ Jésù Kristi Olúwa wa. Kí a tó tẹ̀síwájú ẹ̀yin dáàdì wa ẹ bá wa dá orúkọ yín fún àwọn ará ilé. Dáàdì kí lorúkọ yín? Orúkọ mi ni Solomon Ogunsegbe. Ẹ káàbọ̀ dáàdì wa. Orúkọ tèmi ni Revd Moses Ọlọ́run Ogunleye. God bless you sir. Orúkọ mi ò yí padà. Revd Bọ́lọ́run dúró ní orúkọ mi. Gẹ́gẹ́ bí a ti mọ tí a kẹ́kọ̀ọ́ lé lórí láti ìbẹ̀rẹ̀ ọdún títí di àkókò yìí, à ń wò wọ́n ní ìpele sí ìpele ni. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé àkòrí ni àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìn àjò sí ọ̀run, ìfarahàn jíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Ẹ̀ka àkòrí ṣíṣàfihàn àwọn èso ti ẹ̀mí, àwọn èso ti ẹ̀mí apá karùn-ún òlà ó kẹ́kọ̀ọ́ lé lórí lónìí. Kí ni ohun tí a fẹ́ kẹ́kọ̀ọ́ lé lórí gangan? Òun ni a pè ní ìwà pẹ̀lẹ́. Kí ni mo pè é? Ìwà pẹ̀lẹ́. Níbo ni ibi kíkà wa èyí tí ó yànnàná ọ̀rọ̀ yìí fún wa lónìí? Òun ni ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 1 sí 11. Ẹ bá wa kà á. Jésù sì lọ sí orí òkè Ólífì, ó sì tún padà wá sí tẹ́ḿpìlì ní kùtùkùtù òwúrọ̀. Gbogbo ènìyàn sì wá sọ́dọ̀ rẹ̀, ó sì jókòó, ó ń kọ́ wọn. Àwọn akọ̀wé àti àwọn Farisí mú obìnrin kan wá sọ́dọ̀ rẹ̀ tí a mú inú panṣágà. Nígbà tí wọ́n sì mú un dúró láàárín, wọ́n wí fún un pé, Olùkọ́ni, a mú obìnrin yìí nínú panṣágà nínú ṣíṣe pàápàá. Ǹjẹ́ nínú òfin Mósè pàṣẹ fún wa láti sọ irú àwọn bẹ́ẹ̀ ní òkúta pa? Ṣùgbọ́n ìwọ ha ti wí? Èyí ni wọ́n wí, wọ́n dán an wò kí wọ́n bá lè rí ohun láti fi sùn. Ṣùgbọ́n Jésù bẹ̀rẹ̀ sílẹ̀, ó ń fi ìka rẹ̀ kọ̀wé ní ilẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n bi léèrè síbẹ̀síbẹ̀, ó gbé ara rẹ̀ sókè, ó wí fún wọn pé, ẹni tí ó bá ṣe àìlẹ́ṣẹ̀ nínú yín, jẹ́ kí ó kọ́ sọ òkúta lù ú. Ó sì tún bẹ̀rẹ̀ sílẹ̀, ó ń kọ̀wé ní ilẹ̀. Nígbà tí wọ́n gbọ́ èyí, wọ́n jáde lọ lọ́kọ̀ọ̀kan, bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àgbà títí dé àwọn tí ó kẹ́yìn. A sì fi Jésù nìkan sílẹ̀ àti obìnrin náà láàárín níbi tí ó ti wà. Jésù gbé ara rẹ̀ sókè, ó wí fún wọn pé, obìnrin yìí, àwọn dà? Kò sí ẹnìkan tí ó dá ọ lẹ́bi. Ó wí pé, kò sí ẹnìkan. Olúwa Jésù wí fún un pé, bẹ́ẹ̀ ni, èmi náà kò dá ọ lẹ́bi. Máa lọ, láti ìgbà yìí lọ, má dẹ̀ṣẹ̀ mọ́. Ẹ jẹ́ ká wo èròǹgbà wa. Èròǹgbà àkọ́kọ́ ni láti ṣàlàyé yékéyéké nípa ìwà pẹ̀lẹ́. Ìkejì, láti ṣe àtúpalẹ̀ àwọn àmúyẹ oníwà pẹ̀lẹ́ ènìyàn. Ìkẹta, láti ṣe àyẹ̀wò bí ìwà pẹ̀lẹ́ ṣe lè ní ipa lórí ìtànkálẹ̀ èèyàn rere. Ìfáàrà. Ìwà pẹ̀lẹ́ jẹ́ fífi ìfẹ́ àti ìtọ́jú hàn àwọn ẹlòmíràn nínú ọ̀rọ̀ sísọ àti ìṣe. Oníwà pẹ̀lẹ́ máa ń fọkàn balẹ̀, ó sì máa ń fi òye báni lò nínú ipò ìbínú. Ó túmọ̀ sí wípé ẹni tó bá jẹ́ oníwà pẹ̀lẹ́, bó ti wù kí rògbòdìyàn wà, irú àwọn ènìyàn bẹ́ẹ̀, nínú rògbòdìyàn bẹ́ẹ̀, nínú ìwà pẹ̀lẹ́ ni wọ́n á fi máa bẹ́ ènìyàn lò láti yanjú ọ̀rọ̀ náà. Irú ènìyàn bẹ́ẹ̀ a máa rí pé àyíká tó ń bá wà, abílé tó ń bá wà, kì í sábà sí ìjà tàbí màdàrú. Ẹ̀mí yìí la bẹ̀bẹ̀ fún gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi ní orúkọ Jésù. Wọn kì í kánjú níṣe àti ọ̀rọ̀ wọn, nínú iṣẹ́ wọn, ní ṣíṣe iṣẹ́ ni,
tàbí nínú ọ̀rọ̀ sísọ wọn kì í ṣe kíni, wọn kì í kánjú. Dípò bẹ́ẹ̀, nígbà gbogbo ni wọ́n máa ń mọ àìní àwọn ẹlòmíràn. Ṣé mo pé tó bá ní ìwà pẹ̀lẹ́ á máa fi òye gbé ìgbé ayé ẹlòmíràn pé lágbájá báyìí ó ṣe kíni, ó ní ìṣòro àbí ipò tí ó wà. Wọ́n fi yé wa wípé wọ́n máa ń mọ àìní àwọn ẹlòmíràn. Wọ́n sì ṣetán láti ní ìrírí àti èrò tuntun. Ìtumọ̀ èyí ni wípé láti lè mú ayọ̀ bá onítọ̀hún, láti mú ohun ọ̀tun ṣẹlẹ̀ nínú ayé onítọ̀hún. Nínú ẹ̀kọ́ wa tí òní, a lè rí gbogbo àwọn àmúyẹ wọ̀nyí nínú Jésù Kristi bí ó ti fi pẹ̀lẹ́ láì kánjú tẹríba kí ó tó ṣèdájọ́ lórí ọ̀rọ̀ obìnrin tí a mú nínú pàṣángà. A rí wípé ọ̀tọ̀ ní èrò táwọn Farisí èyí tó ń gbé wá. Wọ́n ń wá ẹ̀sùn láti kà sí Jésù lẹ́sẹ̀, ṣùgbọ́n torí Jésù jẹ́ oníwà pẹ̀lẹ́, ó fi ọkàn balẹ̀, ó sì fi òye gbé. Ẹ wo wá wo irú èsì tí Jésù fún ọ pé ẹnikẹ́ni tí kò bá lẹ́ṣẹ̀ lára ní kó ṣe kíni, ní kó kọ́kọ́ mú òkúta kó sọ́lù obìnrin yìí. Bíbélì fi yé wa wípé lọ́ọ̀kọ̀ọ̀kan ni wọ́n ṣe kíni o, wọ́n sì kúrò bẹ́ẹ̀. Ẹ̀kọ́ ńlá ni èyí fún wa gẹ́gẹ́ bí àwọn ọmọ Ọlọ́run. Ẹ jẹ́ ká ní ẹ̀mí ìwà pẹ̀lẹ́. Ẹ jẹ́ ká lọ sínú ìbéèrè fún ìjíròrò. Àkọ́kọ́ ni wípé láti inú ìfáàrà ṣàlàyé ìwà pẹ̀lẹ́ kí o sì sọ mẹ́ta nínú àwọn àbùdá oníwà pẹ̀lẹ́. Praise the Lord. Hallelujah. Wẹ́n tí a bá wo ìbéèrè àkọ́kọ́ yẹn, a ti rí ìdáhùn ti wà nínú ìfáàrà yẹn. Ìwà pẹ̀lẹ́ jẹ́ ẹnìkan tó jẹ́ onísùúrù, tó ẹni tó yára láti gbọ́rọ̀ ṣùgbọ́n tó gbọ́dọ̀ lọ́ra láti fèsì. And then lórí ohun mẹ́ta tí wọ́n ní kí a sọ níbẹ̀ yẹn, a ti rí ó ti jáde nínú ìfáàrà wípé oníwà pẹ̀lẹ́ gbọ́dọ̀ jẹ́ ẹnìkan tó ní ìfẹ́. Ó gbọ́dọ̀ jẹ́ ẹnìkan tó ní ìfẹ́, ẹnìkan tó kó gbogbo ènìyàn mọ́ra, ẹnìkan tó jẹ́ pé kò gbọ́dọ̀ ohun ìbínú, gbogbo ohun tó jẹ́ ìbínú, nígbà tó bá rí ohun ìbínú báyìí, ó gbọ́dọ̀ fi ẹ̀mí Ọlọ́run ṣe, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ẹ̀mí mímọ́ nínú. So àwọn nǹkan wọ̀nyí ni a ti rí nínú ìfáàrà tí olórúkọ Jésù Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ó gbọ́dọ̀ ní ìfẹ́, ó dẹ̀ gbọ́dọ̀ ní ìtọ́jú àwọn ẹlòmíràn, kì í ṣe títara rẹ̀ nìkan. Yìí pé ẹni tó bá ní ìwà pẹ̀lẹ́, ó kò ní ní ìmọ̀tara rẹ̀ nìkan, á lè ní ti ẹlòmíràn pẹ̀lú rẹ̀. So àwọn nǹkan yẹn ni á nífẹ̀ẹ́ ọmọnìkejì rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀. Á lè tún ní èrò rere sí ẹlòmíràn tí ń ṣe èrò titun tí a dárúkọ nínú ìfáàrà. Àṣé ìfẹ́, ìpamọ́ra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbéèrè kejì ni pé kí ni a lè rí kọ́ nínú àpẹẹrẹ Jésù nínú ẹ̀kọ́ kíkà wa ti òní fi wé ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 41 títí dé 49. Kí ni a lè rí kọ́ nínú àpẹẹrẹ Jésù Kristi nínú ẹ̀kọ́ kíkà wa ti òní? A ti kà á lẹ́ẹ̀kan. Kí ni a lè rí kọ́ níbẹ̀? Ẹ bá wa dáhùn ìbéèrè yẹn. Ohun tí a lè rí kọ́ nínú ẹ̀kọ́ kíkà wa ti òní gẹ́gẹ́ bí àpẹẹrẹ Jésù Kristi tó fi lélẹ̀ fún wa ni pé a gbọ́dọ̀ ní ìwà ìrẹ̀lẹ̀, ìpamọ́ra, pé a gbọ́dọ̀ máa ṣe ìdájọ́ ní káàkiri máa ṣe ìdájọ́, ká gbọ́dọ̀ ní ìrẹ̀lẹ̀, ká ní ìpamọ́ra ká tó ṣe ìdájọ́. A gbọ́dọ̀ fi òye gbé, kì í ṣe bí ọ̀rọ̀ bá ṣe wá ní ká tákù ẹ̀. A gbọ́dọ̀ farabalẹ̀ láti ṣe kíni. Àwa rí i pé irú ìwà bẹ́ẹ̀ ni Jésù wù. Jésù kò wo ti àwọn Farisí àti Sadusí, ó gbọ́ ọ̀rọ̀ wọn dáadáa, ó sì fi ọkàn balẹ̀, ó sì wá sọ gbólóhùn kan péré lórúkọ Jésù, ọgbọ́n Ọlọ́run ní fi wá sílẹ̀. Ìbéèrè kẹta, ṣe àyẹ̀wò ìṣe àwọn àpọ́stélì orí 9 ẹsẹ̀ 1 sí 7 kí o sì sọ bí ìwà tuntun ṣe lè jẹ́ àmúyẹ jíjèrè ọkàn. Tún ka ìwé Gàlátíà orí 9 ẹsẹ̀ 1. Ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 9 ẹsẹ̀ 1 yẹn. Ní ìjẹ́ ní ọjọ́ wọn ni, nígbà tí iye àwọn ọmọ ẹ̀yìn ń pọ̀ sí i, ìkùnsínú wà nínú àwọn Hélénì sí àwọn Hébérù, nítorí a ṣe ìgbàgbé àwọn opó wọn ní ìpínfúnni lójoojúmọ́. Àwọn 12 sì pè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yìn jọ sọ́dọ̀. Wọ́n wípé kò yẹ kí àwa ìbá máa fi ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ kí a sì máa ṣe ìránṣẹ́ tábìlì. Nítorí náà, ará, ẹ wo ọkùnrin 7 nínú yín olórúkọ rere, ẹni tó kún fún ẹ̀mí mímọ́ àti fún ọgbọ́n.
ẹni tí àwa ìbá yàn sí iṣẹ́ yìí, ṣùgbọ́n àwa ò dúró ṣinṣin nínú àdúrà ìgbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. So tí a bá wo ibi tí a kà yẹn gẹ́gẹ́ bí ìbéèrè tí a béèrè lọ́wọ́ wa rí pé arákùnrin yẹn nínú iṣẹ́ àwọn àpọ́stélì yẹn wọ́n jẹ́ kí ó yé wa wípé inú àwọn iṣẹ́ tá a lè ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìránṣẹ́ tí a lè mú ìjèrè ọkàn wá, a gbọ́dọ̀ yan ẹni tó ní ẹ̀mí Ọlọ́run, ìwà rere nínú ìṣe, nínú ọ̀rọ̀, ẹni tó kún fún agbára ẹ̀mí mímọ́, tí ò ní yan ìkan ní ẹ̀pọ̀sì, tí ò ní yan ìkan ní ọ̀rẹ́ leléyìí ọ̀tá leléyìí nínú iṣẹ́, tó máa fi sùúrù àti ìwà pẹ̀lẹ́ ṣe iṣẹ́ ìránṣẹ́ bó ti tó àti bó ti yẹ. So nǹkan tí wọ́n jẹ́ kó yé wa níbẹ̀ ni pé nígbà tí wọ́n máa yan arákùnrin tí wọ́n yàn síbẹ̀ yẹn Stefanu, ó jẹ́ kó yé wa pé ẹni tó ní orúkọ rere, ẹni tó kún fún agbára ẹ̀mí mímọ́ ní ìgbàgbọ́, tí ó torí jẹ́ ẹni tó lè ṣe iṣẹ́ ìyájẹ́, ẹni tó kún fún agbára ẹ̀mí mímọ́, ẹni tí ẹ̀mí Ọlọ́run wà nínú ẹ̀, tí ò ní jẹ́ pé ó mú ẹnìkan pé ọ̀rẹ́ mi leléyìí o, eléyìí ọ̀tá mi ni, ṣùgbọ́n tí ó máa ṣe iṣẹ́ ìránṣẹ́ bí ó ti tọ́, bí Ọlọ́run, bí Jésù Kristi ti kára rẹ̀ ti fi lélẹ̀ fún wa. Ìbéèrè kẹrin, báwo ni a ṣe lè gbé ìgbésí ayé oníwà pẹ̀lẹ́ bíi Kristẹni? Ìwé Róòmù orí 14 ẹsẹ̀ 1, ìwé Róòmù orí 15 ẹsẹ̀ 1 sí 2, ìwé jẹ́ ká wo ẹsẹ̀ méjì yẹn láti dáhùn. Báwo ni a ṣe lè gbé ìgbésí ayé oníwà pẹ̀lẹ́ bíi Kristẹni? Romans chapter 14 verse 1. Ṣùgbọ́n ẹni tí ó bá ṣe àìlera ní ìgbàgbọ́, ẹ gbà á ní àìtọpinpin ìṣiyèméjì rẹ̀. Tí a bá wo ibẹ̀ yẹn, ibi tí a kà Róòmù orí 14 ẹsẹ̀ 1 yìí, ó sọ fún wa pé tí a bá rí ẹnìkan tí ó jẹ́ aláìlera nínú ìgbàgbọ́, kí a gba irú ẹni bẹ́ẹ̀ láì tọpinpin, pé láì tọpinpin, láì wádìí ẹ̀ jù. Tí a bá lè wo orí 15 náà ẹsẹ̀ 1 àti 2, ó ní ǹjẹ́ ó yẹ kí àwa tí ó lera ìbá máa ru ẹrù àìlera àwọn aláìlera, kí a máa ṣe ohun tí ó wu ara wa, jẹ́ kí olúkúlùkù wa kí ó máa ṣe ohun tí ó wu ọmọnìkejì rẹ̀ sí rere láti gbé èrò. Ìyẹn ni pé a gbọ́dọ̀ máa rí tẹlòmíì gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́, gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́. A gbọ́dọ̀ máa wo, tá bá rí ẹnìkan tí ó kù díẹ̀ káàtó, kí a ṣe kí ni o, kí a ran irú ẹ̀dá bẹ́ẹ̀ lọ́wọ́. Òun la a fi lè gbé ìgbé ayé níwà pẹ̀lẹ́. A ò gbúdọ̀ ní ìgbéraga yálà o lẹ́wù kan tàbí òmíràn. O ò gbúdọ̀ rí àwọn ìmọ̀ bíi pé bóyá àwọn wọ̀nyí wọn kì í ṣe ènìyàn àbí wọn ò ṣe onígbàgbọ́. Nípasẹ̀ ẹ̀gbà tó ń tí o ní fi ràn wọ́n lọ́wọ́. A dára fún wa ní orúkọ Jésù. Ìparí, láti jẹ́ ẹni pẹ̀lẹ́, a kò gbúdọ̀ rí ara wa gẹ́gẹ́ bí ẹni tí ó sàn ju àwọn ẹlòmíràn lọ. A kò gbúdọ̀ rí pé èmi mo dára jù, èmi mo mọ̀ ọ́ ṣe jù. Ipòkípò téèyàn bá wà lónìí, orí ọ̀fẹ́ ni, àtòkò tí ó bá rí ṣe, rí pé àánú lórí gbà lọ́wọ́ Ọlọ́run, kì í ṣe pé o mọ̀ ọ́ ṣe. Dípò tí a ó fi ka ara wa sí ẹni tí ó ṣe pàtàkì jùlọ, a gbúdọ̀ múra tán láti ran àwọn ẹlòmíràn lọ́wọ́, àní nígbà tí a bá ti rí wọn nínú ìwà ẹ̀ṣẹ̀. A gbúdọ̀ dìde fún ìrànlọ́wọ́ ara wa gẹ́gẹ́ bí tí a ṣe kà tán yìí. Tá bá rí àwọn ènìyàn tó ń rìn nípa ti ẹ̀ṣẹ̀, ẹ jẹ́ á wàásù fún wọn. Ẹ má ṣe jẹ́ kí ìgbéraga ká sọ pé self righteousness, mo ti mọ́ tán. No, a ò gbúdọ̀ ṣe bẹ́ẹ̀. A gbúdọ̀ wọlé tọ̀ wọ́n láti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn. Àwọn wo ló wá lè ṣe léyìí? Àwọn tó ní ẹ̀mí Ọlọ́run àti ìwà pẹ̀lẹ́. Ẹ jẹ́ ká wò ó. Fún ìrònú, jẹ́ onírẹ̀lẹ̀, ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú ìwà èmi ni mo mọ́ jùlọ. Ẹ jẹ́ ká jọ ka àkọ́sórí wa, ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 1, ó yá o. Nítorí náà ẹ dúró ṣinṣin nínú òmìnira náà, èyí tí Kristi fi sọ wá di òmìnira, kí ẹ sì máa ṣe tún fi orúkọ àjàgà ẹrù mọ́. Hallelujah. Ẹ jẹ́ kí a gbàdúrà.
Bàbá wa dúpẹ́ fún ẹ̀kọ́ bíbélì tí ọ̀sẹ̀ yìí, Olúwa gbọ́ ọpẹ́ wa. A gbàdúrà fúnra wa àti àwọn ẹlòmíràn tí ń gbọ́ wa ní àkókò yìí, ẹ̀mí ìwà ìrẹ̀lẹ̀ Olúwa gbé wa wá. Má ṣe jẹ́ kí ìgbéraga kó ba tiwa jẹ́, ní orúkọ Jésù Kristi Olúwa